bó ṣe yẹ kí skin ẹ kó dọ́gba látòkè délẹ̀ ni tí wọ́n bá ṣì wà nínú ẹni tó ṣì ní hyperpigmentation lára tó o ní lójú tó o ní ní gbogbo ara tó wá ṣe alábàápàdé fídíò yìí congratulations babe. This is 2026. Skin ẹ jẹ́ kó jẹ́ number one priority ẹ. Your skin is your largest part of your body. Tó yẹ kó jẹ́ priority ẹ wo skin mi ò lo supplement o. Mo ní àgbo tí máa ń lò mo sọ fún yín pé tí ó bá di pé ara ẹ dúdú òun lo cream kò ṣiṣẹ́ cream tó ń lò yẹn kọ́ ni ò ṣiṣẹ́ o. Cream yẹn kò ń ṣe fún èjì ẹ o kò ń ṣe fún ọjọ́ orí ẹ. Cream tó nídìí fún ọjọ́ orí ẹ òun ló ń wò lókè. Body cream tó máa ṣiṣẹ́ fún èjì ẹ. Face soap and cream tó máa ṣiṣẹ́ fún ẹ. Imagine ìwọ tó ti lé 50 years tó ti 60 tó ti ṣe nǹkan oṣù mọ́ tí gbogbo nǹkan tí ò ti jọ ti tàtẹ̀yìnwá mọ́ tó wà lọ́n farawé ọmọ 17-18 years tó yẹ pé nǹkan oṣù gan tó dáyé kò tí ì ṣe ọdún mẹ́ta wọ́n tó ti fi bí ọgbọ̀n ọdún ṣe nǹkan oṣù dànù. Owó fẹ́ máa lo nǹkan tó ń lò kò lè ṣiṣẹ́ fún ẹ mò ń tẹnu mọ́. Review tí mò ń ní lórí face cream yìí ó ń fún mi ní audacity tèmi tún wá kéré lẹ́gbẹ̀ẹ́ wèrè tó tà fún mi. Wàláì tàláì máa tàgì receipt yẹn sí ìgbà tí n bá rántí. Ọjà tí mo rà lọ́wọ́ ẹ̀ last mo ti sanwó tán báyìí the next mo kàn gbọ́ message ni madam o your cream price don increase so therefore mass one additional 40,000 naira sí iye tí mo ń rà tẹ́lẹ̀ ó tún lé 40,000 naira sí ṣé mo lè fi 40,000 naira kún fẹ́yìn customer mi ó yẹ kí n fi kú kí n fi gara ta bọ́ mi níwò yẹn 2026 yìí tí wọ́n bá tún ṣì wà lẹ́nu pé wọ́n wá sọ pé kinní kan ni kó máa mú kó lo tablet 4 láàárọ̀ kó lo 6 lọ́sàn kó lo 7 lálẹ́ sí kídìrín yẹn ó fẹ́ lọ máa fi wé àwọn ọmọ kéékèèké ẹ̀rín ẹ̀ ò pa mí ẹlòmíì ti ta ti bi supplement kíkó lò ó ti do ní kidney infection àwa tá à ń treat àwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ lámọ̀ nǹkan tá à ń sọ tó bá ti tó èjì kan àwọn cream tó ní ìdílé léyìí má tanra ẹ̀ yìí tó máa lò fún face sórí face mi àtàrà ṣe gbóyè dọ́gba ẹ̀yẹ fita ni ẹ̀yẹ fita ni ṣé fita ni skin. I'm telling you honestly ṣẹ́rẹ́sẹ̀ mi ṣẹ́tìrí ṣẹ́rí bẹ́sẹ̀ mi ṣe bá ara mi dọ́gba ẹlòmíì máa lo cream gbogbo ká ẹsẹ̀ báyìí á wá dúdú gbogbo ọwọ́ ẹ̀ báyìí á wá jóná ju ara lọ ẹ tún ní hyperpigmentation lọ́wọ́ ẹ̀ ní lẹ́sẹ̀ cream tẹ máa lò léléyìí mi ò dẹ̀ táwọn owó ò ga ni lára ọ̀pọ̀lọpọ̀ ọdún yẹn máa lọ máa fi 500,000 ṣe skin care lóṣooṣù nítorí kíni cream yìí tó bá yẹ pé mo ti post original picture síta ni mo mọ̀ bó ṣe máa ti hijack ẹ̀ mọ́ mi lọ́wọ́ mo mọ iye tí pọ̀ bọ́yẹn máa ta fún mi pẹ̀lú pé mi post ẹ̀ síta tó pé mo kàn lọ́kàn pé I keep buying níjọ́ tí mo rákọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pálí kékeré báyìí ni mo fi bẹ̀rẹ̀ nísìnyí báyìí ẹ wo pálí tí mò ń gbà ń sìn ẹ wo nǹkan tí mò ń order lọ́wọ́ ẹ̀ ń sìn òun kan takú ni ó ní òun ò gba òun ṣètìlẹ̀ ọdún dé ní kíní kan tí wọ́n ìgbàdógójì mo ní why you like this now ìfẹ́ àbẹ̀kọ́ tó tilẹ̀ ọdún dé gan àwọn tó ti sanwó kalẹ̀ gan mo kàn pọ́ fún wọn ni pé ó kù díẹ̀ kò tètè dé ní mi ìdẹ́rà ń bò mí ọ̀dọ̀ ẹnì kan ṣo tí mo ti máa ń rà nìyẹn tí wọ́n bá ṣì wà lẹ́nu pé o ṣì ní hyperpigmentation lára òun ní lójú ṣẹ́tìrí tí n bá sọ èjì mi fún yín ẹ wo ọ̀pọ̀ òkágbọ̀n agbolè mi ń tà ẹ̀yin tẹ́ bá ní dojúkọ àìsàn lóríṣiríṣi níparí fídíò yìí màá try kí n attach àwọn picture product ta ní síbẹ̀ ìwọ tó bá ní Parkinson bóyá àwọn parent ẹ̀ bóyá ara wọn ń gbọ̀n ni àbí wọ́n ní hypertension àbí wọ́n ní tọ̀ ṣúgà àbúkọ dáàdì yìí ò tiẹ̀ lé mọ́ ni àbí tó bá tẹ̀ ń súnmọ́ ẹ̀yin ṣe lójú ara yín máa há gádígádí wá gba àgbo wellness woman wellness ẹ sọ pé woman wellness ẹ tó bá sọ pé àgbo woman wellness á ti yé mi tó bá mu àgbo yẹn báyìí skin á jáde ojú ara á tutù tó bá fẹ́ súnmọ́ ẹ báyìí gbogbo ẹ máa ṣe wẹ̀rẹ̀ bí ẹ tó yìí ṣe nǹkan oṣù ni ẹ tí ògbọ́n láwẹ̀ ń gbò mú wá ti sọ̀rọ̀ dànù lọ́mọ ìkì sọ̀rọ̀ dànù láyé mi ìrántí pẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi 08027457099 lórí Facebook Mọ́mísí Àyìndé tó gallant mi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ lórí TikTok Abs Gallery òun ni ó wà ńbẹ̀ fóònù yẹn ṣe kí máa gbé lójú o Abs Gallery òun ló wà ńbẹ̀ lórí TikTok gbogbo social media lẹ́sìn lè rí mi ní 2026 yìí ẹ má yẹ kí skin yìí disgrace yín ẹ dúró tán ẹ gallant rẹ lórí fídíò yìí máa kọ fóònù nọ́mbà mi síbẹ̀ torí mi tètè pé ẹ ti pè láti bẹ̀rẹ̀ so máa kọ síbẹ̀ ẹ mẹ́sẹ̀gì mi ẹ pè mí ẹ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp orí WhatsApp gangan ẹ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp 08027457099 ẹ sọ pé Mọ́mísí Àyìndé tó gallant àbí kẹ́ sọ pé Abs Gallery ẹ sọ pé ẹ ní ìdí full package obìnrin body cream wà ńbẹ̀
face soap and cream wà ń bẹ̀ tó bá wọn yẹn lè máa fọṣẹ yẹn náà wẹ̀ mo lè fún a ní body soap náà but tẹ bá ti risky yín tọrọ yín bá kàn gba body soap and cream àti face soap and cream nìkan náà ni màá tà fún yín màá dẹ̀ bá yín tàgbò sí tẹ máa máa mú tẹ bá yín ṣe nǹkan oṣù a máa wá ní rọrùn kò ní máa ní yín lára ẹ wo èyí ọlẹ́ pàdé yìí anything skin care yín ẹ dá mi dá ẹ ní regret aláwàlá ajé.